Owa way fair. Imani de Umani. Imani de Umani. Imani de Umani. Very deep people. Nungua Nshɔ Bulemɔ. Kenge Keshilaba Omemboro. Ijimau. Lani Jeno Keshila Obogulomu. Besane Beboshe. Yenike Nungua Bulemɔ. Benini Awole. Ni Echeni. Igandiba Abbloh Nshɔ Shibesane Nshɔ Bulemɔ Anya Bulemɔ Mawa Ibeno Ato Ni Waje Kusun Papa Niji Bulemɔ Kusun Nshie Wosawa Ebu Petromo na Abbloh Nshɔ Ebe Aishi Nii Tettey Abbloh Kawura Sheba Nune Abbloh Nungua Nshɔ Shemu ne Lọ́jọ́ náà kí ọ èdùn ọ̀sẹ̀ pé akẹ́ lẹ́ẹ̀dẹ́ máa kẹ́bí àkàndẹ̀bí ẹ̀ǹdí ẹ̀ṣẹ̀ ẹ̀kẹ́ ẹ̀chẹ̀mẹ̀kẹ́ ìnìlànàkẹ́ ìyẹ̀wọ̀ntì ẹ̀ ní ìbátòpẹ̀jànù tó fẹ́ ní ọ̀gbá Bulemɔ Nshɔ Bulemɔ. Yẹ̀nìkẹ́ tẹ̀yẹ́ náà wádùn Bulemɔ lágẹ̀ Nungua Bulemɔ oyo ano oyi ayewa lọ́fíà lóní òfìkìlọ̀ yẹ Nungua Nshɔ Bulemɔ Bulemɔ tó rẹ̀ nígbà bá tó gbọ́dájú yẹ wọn náà níwọ̀n pọ̀ àná yẹ kúkú tẹ̀ ẹ̀dí akẹ́ yẹ lọ́wọ́ Bulemɔ tó rẹ̀. Ubade mani, ubade ma Ishomani. Wakaji be mwana eshe be nuwani yavi rowo wadumashaya wa yavi e agele yavi e wo bibi ne ko na mu ko sane le ba obonu wo osinu ogeje dike afine oge opo ide ne anu ko pe jage gba no to bani Ako lu ilona akokwa lo asalo lo na asakwa lo ko na ga tuwo ya nu ba su Bulemɔ tobi ako lu ele monsanti ni agatu ko ahama wala beni ma apenani kede ngelenu angelenu kede jomo mi lo ke ba jema ke de Nigga was it a Abbloh for 11 so now after the life so now we what did you get to where I mean you not so you me when I got 10 million right here
First phase of landing was aviation. Second phase, Nungua Nshɔ development was on there. And you say, I feel Baba who will be asked for today. What we gonna do? See what happened. Get it 5,000 years. I cannot say she got any good you on it. On 280. On Tatani or the long FIFA road. The Asiabo, what they did at the FIFA road, the Mauro Kota. Let's have what was the comment in the Mokapena. Wow, last one. Look at there. What we came up. Nígbà pé fọ́
Ni amema ametua mi fe yie. Wa bro ole ya da fie. O ole ifa de enyo ni disango e bra ese ka mo e. Wo ji. O ina fo ye. Aka nu ga yaye. Wa bro obemi. Eni ko ma tele mi e. Ina de school tu ancien avec moi. Bien moi lui fait bien. Ya que vous parlez. Pour des vélos et bien. Oh, madame a des marches. Il est boire. Seulement. Et voilà-vous. Que nous y a. Il a les amis. Un président. Et dans les Kende ni ashia mu eba ke amemu amekamilie uji wale nyano ya eshure mu baba wo ye kuwo e wano e ni samiye etenjo oba kudo fe akudo mi e na ba fe ni yo onye gari so o de maturi yo anu ma ko no akudo Emo bana mi. Ika na aya yie feneke. Ko ado ma ne dro, abajo. Odo awa MC. Ni ladu. Kusumbe be na no to ni yo, ni se. Ni wo ba fi no jinoni. Wenye mi ulabia, efo ni ingemambi abayo. Zona nkebe e bia ne le ibe ni tumona. Lọ́wọ́ máa ní ìfẹ́ àhẹwàlẹ̀ ní amẹ́kàmẹ́hẹ àwọ̀ àfihàmì. Wòjí lórí wọ̀yọ́, wọ́n yẹ mú, ìyàgẹ̀ wọ́n yẹ mú, tẹ̀jẹ̀ bí ẹ máa hù wá jí máa ń kó, ní ọkùsùn kẹwà àfihẹ, lọ́gọ́lọ́gọ́lọ́gọ́lọ́gọ́ ní bá bẹ́tẹ̀ kò mú. Bọ̀ ní àṣíyà hàwọ̀, tẹ̀jẹ̀ almost 850 years ní àjẹnuwá kùsùn ṣiṣẹ́. Wọ́n ní àṣìyà wọn, wọ́n yẹ mi pé wọ́n bẹ ṣìdá ọba hàn pọ̀ bí wọ́n ṣiṣẹ́. Ìwàlẹ̀ wọ̀wọ́ ẹ̀dẹ̀ ìjẹ́, àmọ́ ìjọ àmì, ìdẹ̀ ìtẹ́ ìkẹwàtà ìnànà ṣiṣi. Ní ẹ̀yẹ ẹkúbọ̀ lẹ́kẹ́ ẹjẹ̀rù tó dẹ̀, nígbẹ̀rẹ̀ wọn bàtà ṣe fọ́nfọ́n dẹ̀. Wọ́n ṣe ìkẹwọ́n sọ ìmọ̀jẹ́ àkẹ́ lẹ́sí ẹ̀ lọ́gẹ̀wò wọ́n sì kẹwọ́ MP dé wọ́n gbẹ̀jànà tó ní ọ̀sánẹ́ta fẹ̀nẹ̀kẹ́ wọ́n pàgbà kẹ wọ́n bá na MP wọ́n pàgbà kẹ wọ́n bá na president wọ́n pàgbà kẹ minister of fisheries wọ́n yà kà mẹ́ close season programs ẹni ẹ̀jí ìṣọ̀gbọ́n ẹ̀rọ kẹ́kẹ́ yẹ̀gàdá ń pèpè pa ní ẹnu fẹ́ wọ́n yẹ àákẹ́ ní ọ̀tá sílẹ̀ mambu bẹ́ẹ̀ ni ẹnu ẹ̀fẹ́ ní ọ̀ kẹta àkàrẹ asaramba yìí iṣẹ́ ìwé mọ́ náà mẹ́yọ́ ọ̀kẹ́ hàn wọlé ẹwọ́ nyẹ́mẹ́ ní túnmọ̀ lóhe ní túnmọ̀ ṣe ìwé mọ́ náà mẹ́yọ́ ọ̀ àmọ́ yà mí dùn ẹ̀kẹ́ program náà nù náà mẹ́kẹ́ Ghana màmú fẹ́ ayò wọ́n pín ìfíò ní ọ̀kẹ́ hàn wọ́n MC wọ́n MP ní àmẹ́wà Nungua Nshɔ na afẹ́ ìfọ́ àrùn tó ní ọmọ yẹn jù Abbloh àwọn fẹ́ ìfọ́ yẹn rà dọ́.
I go. Achomi asafa chembola bi kula ni jieteno joni osukrono we Boji mini osukrono asafo ache okay ni ofane kusum ne na afi ne tehia mo ne nya agese na afi oh no ni ehia titiriji ka ehye nungwa afie be pete na to na ya bule nsho bulomo ke wala che abato gbejanu fin keke agbena awo wole agbe awo amegbe sho eke so amba pleke lo fin na bana ameke bana ke ba wulomo ishian ne yo eka abato egbejanu eka jawo akuchi fin manka lo ba ko eno wulo ba ko eno manche ba ko eno eke ndejo ajawo akuchi fin ami ekombe no tun ake ho peple keshi bine tun na ba ka ba chukolo e ne ba gbin ne ba ngo bona fi ake ho peple ke mi se bai kuku peni yo mi ne keji afi ne ga kusun na lo keji afi ne ke kusun ne mini se no mo ba e ama oh se na mo ni ba e peji na nya afi ni kusun ete no na to gbejanu eje keja afi ese ka bon wo ya lo agbe a oni mo fe mo na mi se mi o fa wa bia ka so lo fe lo aya tawo lo credit ko ni ati aya tawo o ka te ta mo lo na aya tawo di chile no akehu opeple na yo sibetene sho mi fe gbin fi o lo ke mi aba na chile yan lo eten ke lo sro to ekumi na ke fata ni kusun gbeja no to afi ejogba Radon. Yo, nyenye radon. Kusuwe ajoji pe before kusuwe kene feel patrol ensure na kusuwe na pe Ni chiena wa fi kusuwe kene chena patrol wa fi ka gbe na keke shop beke mbe wo mi ko bro ke bula che ya ma ka lu ke kusuwe be nye no fe wa mi na ye ensure na ka bula abeti o kusuwe fa ko kenya to mwe na me ba duona Chile ya bisa ke Chile no kwame sai ke ni mchoa ke be kuswe mbona o atulo ni Chile no ke yuri Chile wa Chile ya bi Chile ko ba ko lo ku ni ina foti ina efi ko bo fi o ya ni Chile ya bi ile mai Chile Sana na fe. Oh, lóní tó be ní asafache la wi lóní lo kede ni ake yo afi ga sunbe ya lo toji Chile ko na cha fo ro ya Chile e di lóní do won ati ni wona Chile ya bi wona Chile ni wa ko be le futo aba be to age jo mo ni ke ni yo so e gbeja to fe yi mo so na ko age afi e gbeja to ru ba ya lo ba lele no ya so fo na anyi fe yin na ake nugo ba wo fiu ninu bo wo fiu o che do ho Reeby kwa abu ete ni game chole kwa abu ete Reeby ba pa ko yo bi cho akeshi we ni cho akeshi be kuso do fi fe yi mu sha to we ha oboloma o ake ya fi obi gere to fi fe de e ha nu o hi asu shi mo fe lo so mo fe so ni o so yo ona hito pepe ke oboloma Wa bia ke
Kaya bini si cheba taksi afi be go kusuna fi mu ne si papa se yin na mi fi ni aso yin na ake ki yebu amai ke beni si cheba bulo o ma lo na mistake atule ne mele no fi o afi ni kaya beni wo ji shi ne le da afi Dromo ni keni ni yo bi e wo bolo mo awe wo ke ha ayaku ni ake chiliba kuda da na ke chiliba ni anya na awu lo agbo ni yo ni ake moji no ni ake ho ni ke ha bo mu e de chi ye pia do no wo ra ni ke ye me fe obi amini so bi are ni wo gbe gbere kuso e na no ni pension wo pe ja be juwe ma fe ba boy na ye manjano diji abloko ni abala gbesi abawo di ma woje fe oni jomo ko ni kini na me ya be adana ni cheme ya ni jomo ni kini yo afie mi ni ame na wala gbebi o chipe wo so wo ko fa pa wo ya be ma bi fe bayi eke shiwu ne wo kai ma bi fe wa ke shi ke abeli ba shi afi ya ye nuwa maji efe ya ma fe mani nuwa no ni afi ya la ejele ni wo pa ma bi fa ni de ke bi lugu de amenya be yi de ke nuchumo ne no ya ke afi ya ke alagbe bi juwe ke eno jufo beje jufo no ni onu ke kan wo check wo no fe no numo bo ke wo ko no numo bo ke la ni nye ga dangbe fe hi ke ba enajiana ni eke nye ke jima wojiana ni chomo ni eke gba ishobi enyo ni eke le ke se bi fe dum keti na ka kusu jino no fio jufo wo pa wo so lo ko wo se ya ke shi da fie ilaba de ba hi ima ni ikudo ima eko wo wa fele ke kusu ne ke de gbeji jufo ko gbeji jufo pe be won ya bi chamo so no ni wo chola ke aji eko no kusu ke de ni kusu ni emi wa fi o gadango bi ke ma fe ama fi mo so ka gbelu so na no ni fi o ake no wa me but ye wa fi gbeja no to ni go na wa fi eni ji obìnrin ho wa shi deje so wo shi obìnrin pe keke o wa shi ke wa biti ogba aju wo ko gba mo aka gbeji wo ba poto nyama kon gba mo ke ha lo wa ma lo fe ke wo gbe na pe gbo ku ke la ke wo gbe na ke ekoko ne mu chano to wo ke yesa le gba mi ba bi do ni chira no ya